orin ewì fún ìlú mi ọ̀wọ́n, ìlú tó níláárí, ìlú tó lámìlaka, ìlú olówó, ìlú ọlọ́lá, ìlú ọlọ́rọ̀, ìlú tó orísun rẹ̀ gúnrégé, ìlú Ìlawẹ̀ gbajúmọ̀ ní gbogbo ibi ó yá. Ẹ jẹ́ kí akọrin fi gbé ìlú ńlá lárugẹ. Ọ̀nà ìlú tó jáde sí ìlú Ìlawẹ̀ ò lẹ́gbẹ́. Bí n bá parọ́ ẹja mi kì í sọ̀rọ̀ ẹ̀gàn. Ìbà ló yẹ fẹ́lẹ́dùmarè ọba mímọ́ àtẹ̀rẹ̀ káyé olódùmarè ọba tó gbogbo tó kọjá ogbó, ọba tó ga tó tún kọjá gíga. Ìwọ ni mo kọ́kọ́ jùbà náà rí o, bàbá mímọ́ wá tì mí lẹ́yìn. Àlàyé olódùmarè lèmi jẹ́ o, èmi ti bu òróró rọ̀ dání. Mo wá fẹ́ fi orin ewì gbé ìlú bàbá tó bí mi lọ́mọ lárugẹ. Ìlú Ìlawẹ̀ kì í ṣe ìlú yẹ̀bùyẹ̀bù rárá. Ẹ bá mi kan sára fọ́mọ ìlú Ilawe Ekiti. Mo kí yín o gbogbo ọmọ ìlú Ìlawẹ̀, ẹ̀yin àlejò tí ń bẹ ní ìlú Ìlawẹ̀, ẹ ìlẹ́ o. Ìyálájé bàbá lọ́jà ni mo kí ẹ kú àsìkò yìí lágbára Olúwa ànírógun wàhálà. Àròkọ bọ́dúndé là ń kí àwọn àgbẹ̀, òun yà là ń kí onídìrí, lóògùn ọ̀fẹ́ là ń kí àwọn jagunjagun. Àwa lọmọ aláwẹ̀ tó torí mẹ́fà kúrò sọjà tó ní kánájà bomi alura lọ́nà àwẹ̀. Kábíyèsí o, Aláwẹ̀ ti ìlú Ilawe Ekiti, His Royal Majesty ọba Ajíbádé Àlàbí Afútádé àkọ́kọ́, ọba tó lọ́gbọ́n, ọba tó nímọ̀, ọba tó mòye, ọba tó kún fún ọpọlọ. Alálẹ̀ ìlú Ìlawẹ̀ àti ọ̀lẹ́yìn òòdẹ̀ nírógun àgbákò. Ìlú Ìlawẹ̀ tó ti ń kú kò ní dàrú láéláé. Ẹyẹ á máa ké bí ẹyẹ lọ, eku á sì máa ké bí eku lọ. Ọmọ ènìyàn yóò máa fọhùn bẹ́ẹ̀ nìyàn. Ohun rere ò rí dáwọ́ dúró ní ìlú Ilawe Ekiti. Ẹ̀yin ìjòyè ìlú Ìlawẹ̀, mo kí yín ẹ kú àdúrótì ọba Fútádé fún iṣẹ́ pàtàkì tó ń ṣe ní ìlú bàbá tó bí lọ́mọ. Ìlú Ìlawẹ̀ ti lórúkọ káàkiri ilẹ̀ yìí. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ìlú Ilawe Ekiti. Ilawe Ekiti ní parere lórí ìdásílẹ̀ ìpínlẹ̀ Èkìtì, ẹ pàtẹ́wọ́. Bí a bá ń ka àwọn adájọ́ àti agbẹjọ́rò tó ń bẹ lórílẹ̀‐èdè yìí, pípọ̀ nínú wọn ló wá láti ìlú Ilawe Ekiti. The first cardiologist ní ilẹ̀ yìí, ìlú Ìlawẹ̀ ló ti jáde. The first Ekiti Catholic Bishop in Ekiti Diocese, tẹ̀bí ọmọ Ìlawẹ̀ náà ni. Àìmọye ọmọ ìlú Ìlawẹ̀ ni wọ́n ti làmìlaka káàkiri ilẹ̀ yìí. Ẹ̀kan sára sọmọ ìlú Ilawe Ekiti. Nípa ti ètò òṣèlú, ìlú Ìlawẹ̀ kópa tó dára. Nípa ti ẹlẹ́sìn dé o, ìlú Ìlawẹ̀ sì tayọ. Ọlọ́run Olódùmarè ti bùkún fún ìlú Ìlawẹ̀. Ilẹ̀ wọn dára fún ọ̀gbìn púpọ̀. Kò sógun tó lè borí ìlú Ilawe Ekiti láéláé, nítorí ìlú tó Olódùmarè ti yàn fẹ́ ni. Ilẹ̀ wọn dára fún iṣẹ́ ọ̀gbìn, pàápàá jùlọ ní ọ̀gẹ̀dẹ̀ gbígbìn. Omi tí wọ́n gara ń bẹ lábẹ́ àpáta. Ìlú Ìlawẹ̀ ní ilé ọ̀gẹ̀dẹ̀ káàkiri ilẹ̀ yìí. Kò síbi tí ẹ fi ọ̀gẹ̀dẹ̀ bọlẹ̀ sí tó mú èso rere jáde. Ìlawẹ̀ ní ilé ọ̀gẹ̀dẹ̀, orin ìdánimọ̀ wa ní ìlú Àwẹ̀. Oníwẹ̀ orí adé ọba àkọ́kọ́ ló fún ìlú Ìlawẹ̀ lórúkọ. Nígbà tí ó wà ní Ifẹ̀, ó fẹ́ràn ìwẹ̀ gidi gan ni, onímọ́tótó ni. Oníwẹ̀ orí adé ni bàbá rẹ̀ ọba nìfọ̀n gbádé fún kí ọlọ́rẹ̀ tẹ̀dó ní Ìlawẹ̀. Omi níní lọ́nà àwẹ̀ máa bá mú lórí tí wọ́n ń kọ ní ìlú Ìlawẹ̀. Orin ńlá ni ọ̀rọ̀ bí omi òkúrò lọ́rọ̀ wa lọ́nà àwẹ̀. Àdúgbò mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ ní ìlú Ìlawẹ̀ tí wọ́n dẹ̀ múyán lórí. Lára wọn ni Òkè Bẹ́dó àti Òkè Ẹmọ, wọ́n kọjú sí ara wọn ní. Ìrò àti Òkè Lóyè kọjú sí ara wọn ní. Òkè Pa, Àdè, Ààyè àti Ìrọ̀rẹ́, gbogbo wọn ló dúró sámúsámú pẹ̀lú ìfẹ́ àtàtà. Òkè Rìbìtì ló yí ìlú Ìlawẹ̀ ká, bí odi ńlá ti yí Jerúsálẹ́mù ká. Ló jẹ́ wípé kò sógun kógun tó lè borí Jerúsálẹ́mù láéláé. Ogun kógun ò lè borí ìlú Ìlawẹ̀ nígbà kankan. Agbára Olúwa ni. Àwọn alágbára òun adétọ́jú ènìyàn ló pilẹ̀sẹ̀ ìlú Ìlawẹ̀. Bí ogun bá fagídí wọlé, ogun òun kábàámọ̀. Ọmọ ìlú Ìlawẹ̀ ò fẹ́ ìwọ̀sí. Wọ́n kọ àrífín, bẹ́ẹ̀ ni wọ́n sì kọ ìrẹ́jẹ. Ohun tí wọ́n bá lọ́wọ́ baba ńlá wọn ni. Èdè ẹnu wọn yàtọ̀ sí àwọn èdè ìlú míì gédégbé. Ohun tí wọ́n fi ń dára wọn mọ̀ kọjá èdè. Ìlú Ìlawẹ̀ ti dá small London. Ọpẹ́ ní Fólúwa lásìkò ọba Ajíbádé Àlàbí. Ìlú Ìlawẹ̀ ti kọjá àfẹnusọ. Iṣẹ́ ńlá ni Síkírà ṣe. The executive chairman of Ekiti South West local government, Honorable Risat Apọ̀lọ́lá, fún iṣẹ́ takuntakun tó ṣe ní ìlú Ilawe Ekiti. Gbogbo ẹ̀yin olóṣèlú, pàápàá jùlọ àwọn tó wà lórí ìṣèjọba lọ́wọ́lọ́wọ́, Honorable Tony Adaramodu, Ekiti State House of Assembly member, Adisẹ́nitọ́ Yẹmí Adaramodu Àgbàmà, the chairman Senate Committee on Media and Publicity ní ìlú Àbújá, àti gbogbo olóṣèlú kì í lè dárúkọ, àti gbogbo ẹni bẹ́ẹ̀ ni èèyàn bẹ́ẹ̀ èèyàn ńláńlá. Bí ẹbí owó àti ipò yín gbé ìlú Ìlawẹ̀ dúró, ọba mímọ́ gbé yín ga. Àìmọye ìkan mèremère tó yẹ máa gúnlẹ̀ sí ìlú Ìlawẹ̀, òun bọ̀ lọ́nà. Bí wọ́n bá bí yín wípé tọ́lọ́ tí kò rìn ewì fún ìlú Ìlawẹ̀ kò mú yẹn lórí, ẹ̀rí fún wọn wípé Sunday ni ọmọ Afolalu. Èmi gángan ni Àlàyé Olódùmarè. Èmi lọ́mọ ọba
akọ́dáyé ọmọ ọba ṣẹ̀dá ọ̀run èmi lọmọ gbàgbà tí gbọmọ rẹ̀ là nínú ibi èmi lọmọ kábíyèsí olódùmarè tí ń kọ dídùn léwì.